ẹ jọ̀ọ́ kí ni ti Mercy nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀? ẹ jọ̀ọ́ kí ni yàrá wa ṣe nǹkan ò Ṣọlá pé ẹ jọ̀ọ́ kí ni ti Mercy Àìgbé nínú gbogbo ṣé òun ni wọ́n fàdí ẹ̀yà ni àbó òun ló bímọ àbó òun ló dókónú ẹ̀wọ̀n torí kò tiẹ̀ yé mi bí ti Mercy bó ṣe wá gba ọkàn gbogbo yín kan báyìí ojúmọ́ kan wèrè kan ni ojúmọ́ kan Ṣọlá pé wèrè kan ni lọ́dọ̀ tiẹ̀ kí ni Mercy Àìgbé ṣe kò bá yé mi ìgbà tí Ìjẹ̀ṣà fòbòyà rí ń bẹ̀ kó lọ máa pariwo òun àti Lumini for the ìgbà tí Mercy gan ṣe movie ẹ̀ ṣebí Lumini ní stylist ẹ̀ for the longest time òun àti Lumini wọ́n ti jọ rẹ̀ so Lumini's relationship with Baba Ìjẹ̀ṣà gan nobody even know if she's not ready to tell anybody how will Mercy automatically know until bí àìgbà tó lóyún tó dẹ̀ fẹ́ bímọ ni Mercy àṣẹwà mọ́ ṣé Mercy máa wá gbé aago pé Lumini ti ń fẹ́ Ìjẹ̀ṣà ni because I don't understand Ṣọlá pé bó o ṣe kí n máa ronú tó o lórí tó ń ròyìn ó tiẹ̀ máa ń bá fún mi pé what is wrong with this woman? If Lumini when Ìjẹ̀ṣà did not do that thing 5 years ago nobody knew Ìjẹ̀ṣà and Lumini they were a thing nobody knew ṣé ìyẹn ni Mercy máa máa ṣọ́ kiri ni báwo ni Mercy ṣe fẹ́ mọ̀ torí ó jáde ń sìn ó bẹ̀rẹ̀ sí ń criticize Mercy ó castigate ẹ̀ ó bẹ̀rẹ̀ sí sọ pé ó mọ̀ sí kí ló dé tó jẹ́ pé ìgbà tí Ìyábọ̀ Òjó fẹ́ bá ti Ìjẹ̀ṣà jẹ́ kí ló dé Ìjẹ̀ṣà ló fẹ́ bá tara ẹ̀ jẹ́ because ó wáyé pé ó lọ́pọlọ ni kí ló ló ń làkà ọmọ kékeré fún kò sẹ́nibọ̀dì tó bá ti Ìjẹ̀ṣà jẹ́ Ìjẹ̀ṣà dídì ló fi ọwọ́ ara ẹ̀ bá yí ara ẹ̀ jẹ́ ẹ má máa twist word Ìyábọ̀ dẹ̀ kọ́ la dájọ́ gbogbo wa la rí fídíò yẹn a video is an evidence to convict you in the court of law tí Ìjẹ̀ṣà ò bá ṣèyàn tó fẹ́ bá yí ara ẹ̀ jẹ́ tí ò bá ṣe onídòkúdò oníṣekúṣe kí ló lọ́ọ́ ṣe pẹ̀lú ọmọ kékeré ẹ wá imagine kó má sí video evidence kó má sí evidence ẹ wò ó pẹ̀lú evidence gbogbo wọn twist kìíní ìbáyìí ẹ wá imagine kó má sí evidence yẹn ó máa ṣe kìíní yẹn ó máa ṣe gbé ni ó máa ṣe kìíní yẹn ó máa ṣe gbé ni á tún ṣe pẹ̀lú ọmọ mi àtúnṣe pẹ̀lú ọmọ mi kò ń sàn lára wọn èèyàn tó lọ sẹ́wọ̀n tó ń ṣe bí ẹni pé tó tún ṣì ń dìnnà ẹ̀ wípé pẹ̀lú nǹkan tá a rí wípé òun ò ṣe what do you think nǹkan tí Mercy yẹn ni ò wá yé mi torí ṣe ni wèrè Ṣọlá pé onílẹ̀ lọ́rùn ṣe ló jáde tó bẹ̀rẹ̀ sí ń kígbe Mercy Àìgbé kí ló dé tí Mercy ò jà fún Lumini nígbà tí Lumini tí Ìyábọ̀ fẹ́ bá ti Ìjẹ̀ṣà jẹ́ Ìyábọ̀ ò bá ti Ìjẹ̀ṣà jẹ nǹkan tó yóò Ìjẹ̀ṣà lóye nǹkan tó jẹ tí Ìjẹ̀ṣà jẹ lóyò kò sẹ́nibọ̀dì tó bá tiẹ̀ jẹ kò sẹ́nibọ̀dì tó rán pé kó lọ máa bọ́mọ sùn tó bá lọlé onílé common sense ló máa sọ fún ẹ pé you don't touch their children o ò tiẹ̀ lè fọwọ́ kòkòkò ọbẹ̀ wọn tàbí sọ pé o fẹ́ fọwọ́ kọ mọ́ wọn you respect them not to even use your shoe kó wọ bàtà wọlé to the point that o wá ń fọwọ́ kan ọmọ èèyàn nínú ilé ẹ̀ àwọn olóòtú ti jẹ̀bi àwọn ni ò ṣá ẹ pamọ́ bẹ́ẹ̀ bó fi wá ń lẹ́nu tó fi wá ń sọ̀rọ̀ tó bá yẹ pé wọ́n ṣe ká ẹ mọ́ bẹ́ẹ̀ kán ṣá ẹ pa mọ́ bẹ́ẹ̀ ni ò ní lẹ́nu kó máa sọ̀rọ̀ ẹpọ̀n eré yẹ kán gé kán ṣàdá mẹ́pọ̀n yẹn torí mi ìmọ̀ ti Mercy Mercy wà lára wọn ṣé Mercy padà lọ síbẹ̀ ó fẹ́ lọ pa wọ́n ni ṣé Mercy ṣe kinní kan ṣé Mercy mọ̀ Mercy and Lumini their relationship is different Mercy ò dẹ̀ lè máa bá Lumini jà ọ̀rọ̀ yìí dàbẹ́ ni pé ṣé mọ̀ tọ́rẹ̀ ẹ̀ bá mú ọkùnrin kan wá pé ọkọ òun lélẹ̀ o dẹ̀ láìkì bọ̀bọ̀ yẹn wàá kàn sọ ti ẹni wàá dẹ̀ kúrò lórí ẹ̀ wọ́n ní o lè fi pá Mercy sódò ṣé o lè máa fi pá fún lómi mu ni kí ni ti Mercy gan ní tiẹ̀ tó ń rán ìyàwó aláàjì Diona rí nǹkan tó fojú ẹ̀ rí ni up till today nǹkan tó sì ti ń drag Mercy nìyẹn up till today ṣé Mercy ló máa sọ pé kíní kan kí ló fẹ́ jà fún ṣé kí n tiẹ̀ ọ̀rẹ́ ẹ̀ ní Lumini dẹ̀ ti lóyún oyún ti wọ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ ṣáyé máa parẹ́ ni ó máa bí náà ni ó dẹ̀ ti bí láyọ̀ àtàlàfíà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run agbóhùn ìyá agbóhùn ọmọ Mercy ò kì í káàtẹ̀ sọ pé kọ́sítọ́mà dáadáa làwọn méjèèjì kì í tẹ́ ẹ ṣe pé kínní mi ò ṣe rò pé they are friends oníbàárà làwọn méjèèjì Lumini ìránṣọ Mercy ń wọ̀ bẹ́ẹ̀ ni pay you deliver ó dàbẹ̀ ni pé kéèyàn lọ ra bra lọ́wọ́ Fọlábàyà àbí kéèyàn lọ ra aṣọ lọ́wọ́ Dorcas kó wá máa sọ pé Dorcas èèyàn tó ń fẹ́ yẹn kí ló dé tó fi fẹ́ kí n tèmi
Nǹkan tó bá wọ anybody, èèyàn tó bá wọ anybody ló lè gbogbo ẹ̀ fún. Kí n tèmi? You cannot be prying into people's private life. What is the exactly? Ẹni ṣe bí Mercy mọ́ mi ò tẹ̀ mọ́ rí sí tẹ̀fín drag Mercy yẹn ló tẹ̀ ṣe ń bọ́dà mi torí ìwọ yìí náà ni èpè mẹ́sàn-án yìí ni èpè mẹ́sàn-án tó ń talẹ̀ ìjọba ìwọ yìí nìkan náà ni wọ́n ti fi ṣe é. You just bring your colleagues and be dragging them. Mercy lọ ṣé tí Mercy ò bá lọ ṣó ò ní drag ẹ̀ ni tí Mercy bá sọ pé torí pé òun ò láìkì Ìjẹ̀ṣà ṣe bí èèyàn tó ti mọ̀ lélẹ́yìí Lumini ló bá ní díù kì í ṣe Ìjẹ̀ṣà kì í ṣe pé orí Mercy lọ́dọ̀ Ìjẹ̀ṣà tí ò bá lọ kinní yẹn ṣé ẹ̀tún ní drag ẹ̀ pé ẹ máa pè é lálábòsí ó tún lọ ó bá ṣàjọyọ̀ torí ọmọbìnrin yẹn dá sí náà lòun náà ṣe lọ nígbà tiẹ̀ so what is the big deal? What is the big deal? Kì í dẹ́ ṣe Mercy nìkan ló lọ kí ló ń tún yẹ pé Mercy nìkan lẹ̀ ń drag Ẹniọlá Àjàó ò sí bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó ẹ̀dẹ̀ fi ń drag Mercy ni pé torí pé Mercy àti Ìyábọ̀ gan-an kí lẹ̀ tẹ̀ ń drag Mercy fún ṣé wọn àti Ìyábọ̀ gan-an ṣe parí ìjà ẹ mọ̀ for a longest time lórí kínní Mercy àti Ìyábọ̀ ń jà wọ́n má ṣe parí ìjà bí a few years ago kò tí ẹ̀ tí lè 2 or 3 years àwọn méjèèjì ń jà wọ́n ṣe parí ẹ̀ ni bí a 2 years ago gan-an parí ẹ̀ if I'm not mistaken wọ́n settle so torí Ìyábọ̀ tó wà affiliated torí pé Mercy mọ Lumini Mercy dẹ̀ mọ Ìyábọ̀ torí pé ó ti wà láàrin àwọn méjèèjì torí ẹ̀ lẹ́ṣẹ̀ drag Mercy kí lọmọ ọlọ́mọ ṣe òun kọ́ ló lọ pariwo níwájú pàǹtí kò bẹ́ anybody jà jẹ́jẹ́ tiẹ̀ ló máa ń ṣe kò torí pé ẹ mọ reason tẹ́ fi lè drag Ìyábọ̀ into the equation torí mo mọ̀ pé Ìyábọ̀ ọ̀gan lẹ̀ ń lọ fún bọ̀ kò sí tọ́wọ̀ fi ní pé yín wéré pé kí ni ti Ìyábọ̀ ń bí báyìí torí ẹ̀ lẹ ṣe mú Mercy tẹ́lá sọ pé ẹni tó bá kan Mercy ò máa kọ Ìyábọ̀ nǹkan tẹ̀ ń ṣe nìyẹn náà kò dẹ̀ make sense ìwọ táyé tiẹ̀ ti bàjẹ́ ìwọ ló ń drag Mercy lójú tiwọn báyìí ó láìkì wọn ni o irú àwọn Lumini ẹ̀hún ẹ̀gbọ́n ń gbèjà wọn ni olórí burúkú ni Lizzy òun fi yín já bátù tiẹ̀ ni ìjà tiẹ̀ tó ní pẹ̀lú àwọn colleagues ẹ̀ òun ló ń fi yín jà kò nífẹ̀ẹ́ Ìjẹ̀ṣà ṣó ti rí Ìjẹ̀ṣà sójú láti jọ́ tó ti dé kò nífẹ̀ẹ́ ibẹ̀ ló kọ́ ìyá mi lẹ́nu pé àkọ́rí tó ń update fún Lizzy kan tó ń update fún Mercy tó ń update fún Mercy ẹ máa gbọ́ o ẹ tún wo eléyìí náà ẹ jẹ́ àtúwò eléyìí ẹ ní sùúrù orí kínní mo ti ń wò kò dẹ̀ yèèyàn kò yèèyàn tààrà. This is from Flaky J. Flaky J is doing analysis on Mercy torí Mercy gan ló tún trend báyìí Mercy tún trend ju bàbá Ìjẹ̀ṣà lọ ṣe ló ṣe mí kí Mercy ní fíìmù lọ́wọ́lọ́wọ́ ẹ̀sìn Mercy tún trend ju bàbá Ìjẹ̀ṣà lọ. Flaky J sọ pé I don't know if this analysis will get to Mercy but whichever way no lele Mercy maybe you forgotten who you are and I will remind you because most time big people go carried away and forget who they really are. You are a Benin woman. Benin woman no dey fear. They are lion. They are fearless. They no send anybody papa. Even me, I used to call you merciless Mercy. You that carry water comot person hand from her husband and the man become yours. Hello, Mercy. Olórí ẹgbẹ́ àwọn àjẹpupa. Beautiful, bold, but calm. Your calmness is not weakness, it is smartness. Exactly. Mercy is ayé tiẹ̀ ló máa ń lọ. She mind her business. She doesn't put her hand in drama. Ó máa bá yín ṣe equally go. Okay, ẹ wò Fúnkẹ́, Ìyábọ̀, Tóyìn, they are always controversial. Ẹ lè rí Mercy Àìgbé controversial. Nǹkan tó gbé Mercy Àìgbé jáde. Ọ̀rọ̀ Adikas ni torí pé ó lọ ṣèyàwó kejì lọ́dọ̀ òun náà ni torí pé ó lọ ṣe yàtọ̀ sí yẹn àti ọ̀rọ̀ Lanre Gentry former husband ẹ lè rí Mercy nínú anything so she's a very very calm cool woman. I don't know why she's trending. I don't know why you are dragging her. She's a very smart woman. She doesn't want to get involved. She mind her business. She do her movie. Her movie kò kí ń ṣe controversial movie. Nígbà pé wọ́n jà, wọ́n ṣe anything ní movie àbí wọ́n jí fóònù ní premiere something like that.
You will never hear her, she's into this, she's an nǹkan tí kìíní ìtẹ̀ fi kámi lára yẹn pé Mercy ò tẹ̀ kì í ṣèyàn tó yẹ kẹ́ ẹ drag. Kò ń ṣe alábòsí, kì í ṣe anything. Jẹ́jẹ́ tiẹ̀ ló máa ń lọ. Her person, I like her person, and she dressed well. Come on. She dressing yẹn. Lumini ò parí iṣẹ́ sí Mercy lára. Mercy mọ̀ bó ṣe ń dress, ó fine. Ó mọ̀ bó ṣe ń dress, gbogbo ẹ̀ ni. Ó pèsè lára ni. Then she talked about her personal experience with Mercy, but told me to Mercy. What I am driving at is that Mercy is a nice woman, very lovely, but not weak. I can say categorically that Mercy is the most popular Yoruba actress in the industry. She is the most loved, if not for her marriage issue that made people to see her as woko and a sudden friendship with Iyabo. Èwo ni sudden friendship? Mercy àti Iyabo, ṣé ẹ̀ṣẹ̀ mọ̀ wọ́n ni? They've been friends for a long time. They will fight, they will come back, they will fight, they will come back. They fought for a long time. Wọ́n máa ṣe padà mà ní. It's not a sudden friendship. They've been friends. Ṣé mọ ọdún tó ti ń bọ̀ ṣá? But they used to fight. Wọ́n jà jù. Àwọn méjèèjì, they are always fighting. Wọ́n ní bára wọn sọ̀rọ̀. Láyé ọjọ́ wọ́n jà nínú Nollywood ńgbà yẹn ẹ máa mọ̀ pé àwọn eléyìí tó ti ń jà. They are friends, but they used to fight a lot. They will fight. Tó bá ti rẹ́ báyẹn máa mọ̀ because they will be together again. Wọ́n máa ṣe padà recently mani. There's a sudden friendship. No, it's not that. It's not that. That is just it. And I think but only Joro Priscilla to fetch a wedding to Moko Walegon, no Majoko Parija or something. Torí around that time, no Parija. So they have been friends, their children grow up together, their children are best friends. So why won't they shall understand? Why won't they parija so that they can witness the greatness of God in their children's life? I don't know. Any sudden friendship with Iyabo? No, they've been friends for a long time. Social media and seeing they've been friends for the longest time. Wọ́n ti jọ́rẹ̀ ńgbà tí gbogbo wọn sì tàbí egungun ẹja tó sì gbẹgbẹgbẹ torí tìdí. Only to those of you calling Alabosi, I just laugh at una. Ẹni tí ò money ló ń fi ní ṣeré na because you guys just they know Mercy. When Mercy was Mercy, won't be anybody. The reason she's having issue is her marriage, and thank God people are beginning to reason that she too deserves to be loved since she has decided to stay under a man, unlike some of the colleagues. Oko bandit kiri. You are going savage, you flaky. Mercy, you don't have to fear anybody. Cause I saw a lot of comments saying you they fear Iyabo, and that is why you couldn't celebrate your friend Lumin and Ijesha. I laughed and I asked them, "She Mercy wa kere no ayeni? Marry loka lowoko. Mercy is bigger and popular than Iyabo Ojo." I don't know about that. I don't know it's popular, but àti màwọn méjèèjì látàyè láti ṣe mọ yes láti mọ wọn ṣá. It was Ijesha Mohbad saga that brought Iyabo to limelight. Really? Hey, mo máa ń gbọ́ kíní mo kàn máa ń wò yín pé ṣe sure èwo ni Ijesha and Mohbad kíní ó dàbá ti ń da gbogbo kíní yìí pọ̀. Really? Ẹjọ́ ṣé èmi nìkan ni ṣé mọ yẹ́sì Priscilla wà ṣé mọ tó tí Priscilla wà tí mo ti mọ̀ ṣá láti kékeré tó ti ń ṣe fíìmù. Ẹjọ́ gbogbo àwọn ọgbà mọ́fìrè tí gbogbo kíní yẹn trend ẹ sọ pé ẹ mọ̀ Ìyábọ̀ Òjó. Ẹ má ṣe báyìí náà. Má wá ṣe báyìí mi ò mo mọ̀ pé gbogbo yín lẹ̀ like Ìyábọ̀ bọ́ ẹ kúrò lórí ẹ̀ wípé ọ̀rọ̀ Mohbad àti bàbá Ìjẹ̀ṣà ló gbé into limelight. Really? Come on now. Ayé mọ́fìrè mú kàrè gbà yẹn. Ayé pé in fact Ìyábọ̀ gangan ti ń trend kó tó di pé àwọn Mercy trend because nígbà yẹn there was this rumour pó ń bá àwọn múkàrè sùn torí ẹ̀ náà ṣe gbé wá. Hey, ó mà ṣe o. Okay, ibo lẹ tún fẹ́ fi ọ̀rọ̀ Àǹtí Kẹ́mi sí? Àǹtí Kẹ́mi bẹ́ẹ̀ ni Àǹtí Kẹ́mi Olúnlọ́yọ̀. Ṣé Ìyábọ̀ ò trend gbogbo ìgbà yẹn? Kò má tí ì sọ̀rọ̀ Mohbad àbí Ìjẹ̀ṣà lẹ̀. Ibo lẹ fẹ́ fi ọ̀rọ̀ Suleiman àti kí lorúkọ gẹ́ aṣẹ́wó yìí
ṣé Ìyábọ̀ ò trend gbogbo wa so báwo lẹ ṣe máa sọ̀rọ̀ báyìí kò dáa ẹja lọ ọpọlọ it's not fair ṣé ẹ kàn láìkẹ́ tí ẹ máa bring Ìyábọ̀ down èwo ni ọ̀rọ̀ Mohbad àti kínní ṣé ti mú ayé tí Ìyábọ̀ ti ń trend bọ̀ ní ṣá issue àti Kẹ́mi ta ló máa sọ pé òun ò mọ̀ àti Ìyábọ̀ lórí social media tí àti Kẹ́mi lọ parọ́ mọ́ Ìyábọ̀ àti apostle ṣé apostle slim pẹ̀lú máa pásítọ̀ kí lorúkọ ẹ̀ ó ti sápá mi lórí tí àti Kẹ́mi lọ parọ́ tó lọ ń blọ́ọ̀gì wípé Ìyábọ̀ ń bá pásítọ̀ yẹn sùn tó fi gbé àti Kẹ́mi lọ sí court tí àti Kẹ́mi ò lè prove ibi tó ti rí source news rúmọ̀ yẹn gbà yẹn ṣebí Linda Ìkejì gbé come on now ẹ má máa ṣe báyìí náà a ti mọ Ìyábọ̀ ọjọ́ ti pẹ́ o ẹ gbàgbé o kẹsàn pé gbà tẹ́yìn iṣẹ́ download Instagram lẹ́sẹ̀ ń sọ pé eléyìí trend kí Instagram tó dé láti mọ Ìyábọ̀ Òjó ẹ gbàgbé ayé oníkẹ́sẹ̀tì láyé ìgbà yẹn tá máa ń lo rewinder ṣe é mọ̀ pé àwọn múkàrè mọ́fìrè bọ́ ṣe trend tó ń gbogbo gbà yẹn láti mọ Ìyábọ̀ o so ẹ kó làkúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà ẹ má máa ṣe báyìí ọ̀rọ̀ Ìjẹ̀ṣà àti kíni ok nígbà TikTok náà tí TikTok iṣẹ́ jáde ta ló ń trend lórí TikTok ní gbogbo ìgbà yẹn ṣé ọ̀rọ̀ Mohbad àbí Ìjẹ̀ṣà ti ṣẹlẹ̀ ni tó máa ṣe mímíkì orin mímíkì ijó mímíkì gbogbo nǹkan táwọn èèyàn bá ṣe òun àti Priscilla àti kíní ẹ má máa ṣe báyìí káyẹ gbàwó lọ́wọ́ á sọ pé èèyàn kan báyìí ló jẹ́ kẹ́ ẹ mọ̀ kíní ẹ má máa ṣe báyìí kí ló tẹ̀ ṣe ní ọ̀rọ̀ justice for Mohbad kò ṣe nǹkan kan náà ṣèbẹ́yìn náà lẹ́sọ̀ pé kọ́ba yín gba justice o kò sẹ́nibọ́dì tó lọ kò dánú Nollywood nǹkan táwọn Nollywood fi ń sọ̀rọ̀ ni because ẹ̀yin pípọ̀ wọ̀nyí alájẹsẹ́ ni tá a máa sọ pé àwọn ọba yín dá sẹ́nitì of course báwo ló ṣe máa bá yín dá sẹ́nitì gbà tó jẹ́ pé at the end of the day orí wọn lẹ́ máa dá gbogbo ẹ̀ lé Ìyábọ̀ ọba yín dá sí justice for Mohbad orí ẹ̀ lẹ́ yí gbogbo ẹ̀ lé ń sìn orí ẹ̀ lẹ́ yí gbogbo ẹ̀ lé. This is why the celebrity they stay off wípé tí Ìyábọ̀ máa payín kó payín tó fi lọ ń gbowó ní State House ó tó kọ́ lọ gbowó kọ́ lọ sí asọ̀rọ̀ kan kọ́ lọ máa gbowó because if they stand for you Ìyábọ̀ stood for Mohbad ní gbogbo ìgbà yẹn she stood for ìjọ oníjà ló ń gbé o she stood for Fọlá torí Mercy mo ní Mercy Lizzy fẹ́ báyé Fọlá jẹ́ ni ó fẹ́ máa bribe àwọn ọlọ́pàá kọ́ forget Fọlá síbẹ̀ and she stood for kíni ọmọ tí Ìjẹ̀ṣà bá sùn yẹn tó bá jẹ́ pé kì í ṣe pé àwọn abiyamọ dìde Ìjẹ̀ṣà ọba kan bọ́mọ yẹn sùn rí àwọn obìnrin ló tún ń sọ adúrú ọ̀rọ̀ pé wọ́n lọ kó bá Ìjẹ̀ṣà ni ṣé ẹ̀ bímọ ni àbẹ́ ẹ̀fẹ̀ bímọ do you know how many men got away molesting children at the end of the day ẹ̀yin obìnrin lẹ́tún máa bá ń bẹ̀ tẹ́ máa kún wọn lọ́wọ́ how can Lizzy boldly be telling us lọ́jọ́ tèmi pé wọ́n fẹ́ báyé Ìjẹ̀ṣà jẹ́ ni kí ló wà lára Ìjẹ̀ṣà ṣáyé ẹ̀dá tó ta sọ́sọ́ tẹ́lẹ̀ ni àbá àrí nǹkan tí Ìjẹ̀ṣà ṣe ni why are they leaving that part of him touching ẹ wo nǹkan tí Yomi sọ kókò fọwọ́ tẹ̀ lọ́yàn ni ó bá ṣeré Yomi sọ pé bàbá Ìjẹ̀ṣà ń bá ọmọ yẹn ṣeré wípé fọwọ́ tẹ̀ lọ́yàn ó bá ṣeré. Look at the kind of world we have. So ó ti bá ṣeré bẹ́ẹ̀ kan ti fi ilẹ̀ tó bá ti dọ̀la gbogbo àwọn ọmọ yín náà ni wọ́n máa tẹ̀lé ọyàn tó máa bá ṣeré. How would you feel as a mother? So tell me, kí ni Ìyábọ̀ ṣe tó fi jẹ̀bi? Standing for what is right. Ìgbà tí Mohbad ta ló lè gbóná wojú gbogbo ṣé gbogbo àlà ń sunkún kọ́ba wa Naira Marley ló ṣe lé aṣáàrí gbogbo tí Mohbad gọ́fà rẹ̀ sọ pé tí nǹkan bá ṣe òun kọ́ lọ mú Naira Marley. Ṣé ẹ̀yin lè sọ̀rọ̀ Naira Marley àbí ẹ lè sọ̀rọ̀ gbogbo ta ló ń lọ sọ́dọ̀ àwọn police àwọn commissioner for police nǹkan báyìí làwọn public ń sọ nǹkan báyìí ni o ẹ bá wa ṣe nǹkan báyìí o ẹ bá wa extradite ẹ bá wa exhume ẹ bá wa exhume Mohbad o ẹ mọ how many days tí Mohbad lóònù lẹ́kọ́ tó exhume tó bá ń ṣe àtìlẹ́yìn àwọn èèyàn àti Ìyábọ̀ yẹn ṣẹ́yìn public ẹ̀rọ pẹ̀ lè ṣe nǹkan kan ni ẹ̀rọ ọjọ́ tẹ́tí ń sunkún ṣé Tinubu gbọ́ rí ni ṣé Tinubu gbọ́ rí ni kò dáa o gbogbo oore tí ọmọbìnrin yẹn ṣe òun kọ́ lẹ fi ń sun ìbáyìí ẹ wá máa sunkún pé ìyá ló máa jẹ yín pa
ìyà ló máa jẹ yín pa. Only you guys should stop calling Mercy Alabosi. She is one woman battalion on her own. She be boss. She is fearless. Nobody dey feed her. Whatever she has become today is a result of her hard work. She's an independent married woman. Mercy, I know you have a good heart. If there is anything you have against Baba Jesha, kindly forgive him. Human beings are bound to make a mistake. He has been punished for it. And such will never happen again. Lágbára Ọlọ́run. Thank you for supporting Lumi. And òun àti Lumi ní pastor. See, let me tell you some things. Ìjẹ̀ṣà kan ló máa kó sáàrin Lumi àti Mercy. Mercy ò dẹ̀ drag Ìjẹ̀ṣà tábà sọ pé okay bí ti tẹ̀fí sọ̀rọ̀ ni ẹ̀ sọ pé kò post Ìjẹ̀ṣà but ó lọ baby shower now. She's not comfortable, you cannot force her. That is her. She cannot pretend. Tẹ́ bá sọ pé okay o kó dárí Ìjẹ̀ṣà tí ò tí yọ lọ́kọ ẹ̀. She's a mother as well. I don't know how all of you are comfortable around. I don't even think you people are comfortable around Ìjẹ̀ṣà. But torí pé ẹ fẹ́ sọ pé ojú ti Ìyábọ̀ Òjó lẹ ṣe ń sọ gbogbo nǹkan tẹ́ ń sọ. Kì í ṣe pé tọ́ bá sọ pé kẹ́ gbé àwọn ọmọ yín obìnrin báyìí kẹ́ lọ fi kí Ìjẹ̀ṣà mọ́nú ilé. Ẹ ní lọ. Most of you gan ẹ fẹ́ rí. But torí pé the hatred ẹ ti ní fún Ìyábọ̀ Òjó pé àwọn náà ti mú Ìyábọ̀ Òjó náà ti mú princess. Ẹ̀yin lẹ máa wá sunkún tí nǹkan bá ṣe yín. Ìlú òyìnbó òun chat pẹ̀lú ọmọ kékeré lásán. Ó ṣẹ̀wọ̀n gbé òun chat ni o tábà sọ pé ó wá fọwọ́ tẹ ọmọ kékeré lọ́mú. Ẹ wo Ìjẹ̀ṣà is not remorseful. Kì í ṣe èèyàn tó wá remorseful. Ó fi pé òun ò ṣe nǹkan kan like nothing. That is what is making people angry. The man doesn't look like he doesn't feel like I'm sorry o mo ti ṣe kinní ẹ dáríjì mi o kò ní ṣẹlẹ̀ mọ́. He doesn't feel like that. He feels like kò sí nǹkan kan òun ṣáà ti ṣẹ̀wọ̀n òun ti wà okay. Lumi ní dẹ̀rẹ̀ ó ti làbò sílẹ̀ fóun kí ló tún kù kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Kí la fẹ́ ṣe fún? Nothing. Lumi ti làbò ẹ̀ náà. Ṣé Lumi ò làbò ni? Ẹ ṣáà fi Mercy ilẹ̀. Mercy kan ló bá ti yín jẹ́. Ẹ fi Mercy ilẹ̀. Ẹ fi Ìyábọ̀ ilẹ̀. Time will tell. Mo yà sí sọ nǹkan kan. Lumi ò lè jáde pé ojú òun rí àbí nǹkan kan ṣe òun. Kó ra nǹkan tó bá ti ṣe nínú marriage àbí whatever tó kó rẹ̀ sí. Kó ra faramọ́ tó máa fi kú. Kó ra faramọ́ tó máa fi kú ni. Ọ̀sẹ̀ rí oko olóko ń bẹ̀kẹ́ tó gbẹ̀pà sí. Ẹ̀yin èèyàn jà máa lọ jàre. Nígbà ṣàṣàánú.